ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin tuntun bẹ̀rẹ̀ wàhálà lórí ọmọ Ìyábọ̀ Òjó lórí wedding wọn JP 2025 tí wọ́n ṣe láìpẹ́ yìí. Lizzy Anjorin ó tuntun fẹnu ẹ̀tẹ́ ba ọ̀rọ̀ náà, ó tún fẹnu ẹ̀tẹ́ ba marriage náà. Ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Lady kan sọ̀rọ̀ níjàrún, ó ń sọ fún àwọn èèyàn kan pé àwọn fẹ́ ṣe election nílùú àwọn, pé kó má distract àwọn. Ǹjẹ́ mọ̀ pé lady tó sọ̀rọ̀ yẹn, nǹkan tí Nàìjíríà nídìí ni wípé a nídìí irú lady yẹn 10 péré ní Nàìjíríà. Ẹ mọ̀ pé nǹkan tí Gistlover ń ṣe ewújù tó sọ̀pá ni, àníkún ẹran ni fọlọ́dẹ gbogbo àwọn tá a dìbò fún. Ṣé rí ọjọ́ tá bá rí kò sí ìjọba kankan, ẹ̀yin gan tẹ́ ń wò mí, tẹ́ bá dé government lẹ́ni, tẹ́ bá dé government lẹ́ni, you would want Gistlover. Ẹ mọṣẹ́ tí Gistlover ń ṣe ni, ẹ mọṣẹ́ tí Gistlover ń ṣe. Okay, látijọ́ tí Gistlover tó ti ń búlì, ọjọ́ wo ni ìran Yorùbá àbí ìran ọ̀dọ́ ni wọ́n rántí béèrè bí wọ́n ṣe náwó agriculture tí ìjọba kó jáde? Ẹ gẹ́tì mi, ṣe rí ọ̀rọ̀ tí mò ń sọ fún yín nìyẹn. Ẹ rí pé mo sọ̀rọ̀ ẹni bá bí ìjarun àbí jẹfà, lady yẹn wá sọ̀rọ̀ níbi ìjẹrin wípé àwọn tọkọtìyàwó yẹn o kàn má fún àwọn ní distraction. Ó dijọ́ tẹ́ bá mọ implication ìwà Gistlover, dẹ̀ lè mọ̀. But in the next 10 years ó máa yé yín, torí wípé aṣọ ní bọ́mọ yẹ money time yẹn, ọmọ yẹ máa ti rìn owó ọjà. Any society tí distraction bá ti wà, society yẹn ò ní grow láyéláyé. Ọmọ ò ní rántí béèrè nǹkan tó yẹ kó béèrè lọ́wọ́ ìyá ẹ̀, ìyàwó ò ní rántí béèrè nǹkan tó yẹ kó béèrè lọ́wọ́ ọkọ, ọkọ ò ní rántí béèrè nǹkan tó yẹ kó béèrè lọ́wọ́ ìyàwó, aráàlú ò ní rántí béèrè nǹkan tó yẹ kó béèrè lọ́wọ́ government, government ò ní rántí béèrè nǹkan tó yẹ kó béèrè lọ́wọ́ aráàlú. Ẹ rí wípé structure Gistlover kò kí ń ṣe structure tó ń question ìjọba based on authentication. Ẹ rí pé structure Gistlover kò kí ń ṣe structure tí àwọn youth tí wọ́n lè fi níṣẹ́ lọ́wọ́, tí wọ́n lè fi kọ́ṣẹ́, tí wọ́n lè fi rí àánú gbà, tí wọ́n lè fi dúró nílé ọkọ. Tẹ́ bá wo gbogbo structure Gistlover, it is a total destructive structure. Ṣé rí ọ̀rọ̀ táwa ń sọ láti yọdún yìí ní Nàìjíríà tí ò yé yín, òun ni lady yẹn big point yẹn. Tẹ́ bá bèèrè lọ́wọ́ youth 10 lẹ́ni, wàá máa gbọ́ kò síṣẹ́ of which iṣẹ́ wà. Inú kò síṣẹ́ làwọn kan ti ń wé gèlè 100,000 naira. Tó bá wé 10, that is 1 million naira. Tó bá wá wé 10 yẹn, tó bá wé fún oṣù kan, ó ti gba 30 million naira. Ẹ gbọ́ mi, ta ló wà nípò gọ́ọ̀mẹ̀ntì? Ó máa ní level tó máa dé kó tó lè gba 30 million naira lóṣù. Ṣé teacher ń gba 30 million naira lóṣù? Ṣé doctor ń gba 30 million naira lóṣù? Ṣọlọ́pàá ń gba 30 million naira lóṣù? Ṣé firefighter ń gba 30 million? Bó ṣe ní gbogbo nǹkan tá a sọ yìí kò ní lè work, torí wípé Gistlover ti bà structure an average Nigerian youth. Ó ti sọ gbogbo wọn dolóṣó, aláṣẹ́wó. Ẹ rí pé the only thing tí Gistlover fẹ́ offer náà ni pé àwọn èèyàn kan ń dóra wọn, kí tọkọtìyàwó àbí àwọn àfẹ́sọ́nà kan máa text ara wọn, kan máa post ẹ̀.
Teba will structure Gistlover. Gistlover has been in fact, she has destroyed the youth because she has distracted gbogbo youth to sing until the bully. Ẹ jẹ́ ká wá padà wá sọ́dọ̀ àwa Yorùbá. Nísìnyí, ó ti bà structure Yorùbá jẹ́ débi wípé o lè rí Yorùbá ẹgbẹ́ tó jò ń pa kó sílẹ̀kùn lé ẹ fún. O lè ní company kó lọ fẹ́ employ tó bá employ Yorùbá bóyá o kò help ẹ based on pé love, but you will still prefer the Igbo and the Hausa based on structure of come and record èèyàn. $3 million naira, sorry. 3 million naira, be 30 million naira. Gbọ́ calculation mi. Wọ́n wégele ẹyọ kan ní 100,000. Ẹlòmíì wégele ní 150,000. Gèlè tá máa wé fi ṣe party tẹ́ wò yẹn. Ẹlòmíì wégele ẹyọ kan ní 200,000 naira. Gèlè tẹ́rí tá wé yẹn. Ẹ jẹ́ ká calculate based on àwọn tó ń wégele ní 100,000. Tó bá wé mẹ́wàá in a day, that is 1 million naira. Tó bá wé 1 million times 30, that is 30 million naira. But èèyàn mélòó ló ready àti kọ́ṣẹ́? Èèyàn mélòó ló ready àti patronize àwọn tó ń kọ́ṣẹ́? Pàápàá jùlọ Yorùbá sì ti prefer àti máa employ Igbo àti Hausa ju Yorùbá ẹgbẹ́ wọn lọ just because of structure Gistlover àti Ashabikiri. Nti mo sọ fún yín nìyẹn. Ṣé point tí lady yẹn make point tó lágbára ni. Tó bá jẹ́ wípé a ní èèyàn mẹ́wàá nílẹ̀ Yorùbá tó dìde dúró, ó ṣeéṣe ká ti ní ìlọsíwájú jù báyìí lọ. Èló ni Rose, èló ni coins TikTok, èló ni monetization. Àwọn tó ń ṣe makeup artist, àwọn oní bridal, oní 500 wà ńbẹ̀, oní 1 million wà ńbẹ̀, oní 1.5 million wà ńbẹ̀, àwọn oní makeup 2.5 million wà ńbẹ̀ fáwọn oníyàwó. Àwọn kan ló ṣe kíni ló tún ránṣọ. Job opportunities pọ̀ gan, but structure tí àwọn Ashabikiri, àwọn Gistlover, structure tó ti gbé sílẹ̀, wọ́n máa distract àwọn èèyàn. Tó bá níṣẹ́ lọ́wọ́, wọ́n wá fún ẹ, wọ́n bully ẹ, wọ́n bẹ̀ sí ní parọ́ mọ́ ẹ láti distract ẹ kó lè bá tán fún ẹ. Instead kó speak up, Yorùbá ló máa sọ wẹ́ pé má sọ̀rọ̀. Tó rántí mọ̀ wípé structure tó ń gbé wá yẹn destructive structuring ni. Ó dijọ́ tí Yorùbá tá bá focus lórí ìlọsíwájú. Ó dijọ́ tí gbogbo Nàìjíríà tá bá focus lórí ìlọsíwájú. Ṣé rí lady tó sọ wípé kí tọkọtìyàwó yẹn lọ jókòó jẹ́ káwọn rí bí ṣe election. Mo wish ká nírú lady yẹn 20 ní Nàìjíríà. Lizzy Anjorin sìn. Tẹ́ bá wo structuring tèmi, it's all about building people. That is my own structuring. Nǹkan tó wà nínú brain ti tèmi nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ni tó fẹ́ràn Lizzy, kó má lówó lọ́wọ́ lẹ́ni, ó sure fún ẹ pé ó máa kọ́lé. Torí Lizzy Anjorin tó ń wò lójoojúmọ́, ẹni tó mọ ṣẹ̀ṣẹ̀ nílò give me the word. Ẹ ti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí, ṣùgbọ́n kí ni ẹ lérò nípa fídíò tí ẹ ṣẹ̀ wò tán yìí? Kí lẹ lérò nípa Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin pẹ̀lú ọmọ Ìyábọ̀ Òjó tí Lizzy fẹnu ẹ̀tẹ́ ba ìgbéyàwó rẹ̀? Nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Ó dìgbà.